ló bá tàn. Hello. Hello, sir. Single mother, sir. Yes, ma'am. Ìjọ, mo nílò àmọ̀ràn ni. Ọdún èjì mi wà ní 36 báyìí. Bẹ́ẹ̀ nínú ìrìnàjò mi lè sọ pé tí mo rà bíkọ́ àwọn méjì ni mo bí, bẹ́ẹ̀ pẹ̀lú méjì ni mo bí wọn fún. Ọdún first one, iṣẹ́ ìgbọ́n mi ta. Mo ń gbọ́ yín mà. So first one tí mo bí ọmọ àkọ́kọ́ bí mi fún. Ṣé ẹ pa rédíò yín mà? Mo ti pa rédíò. Ṣé fún yín wà spíkà ni mà? Okay, bí a kì í gbé kóòlù. Okay, sir, mo ń gbọ́ yín mà. À ń gbọ́ yín mà. So first person tí mo bí ọmọ àkọ́bí mi yẹn fún ọdún gbígbà ká sọ pé rape mi ni then mo wà bí age 16 ọmọ tá à ń sọ yìí sí yìí ó ti wà ní ó wà ní 19 years guy tó bàbá rẹ̀ bìkọ́ fún mi níyà bàbá mi náà dẹ̀ kẹ̀ré àwọn náà ṣe dáadáa tó bàbá bí mo ṣe bí ọmọ yẹn gbà yẹn ẹni tí mo bí mo rẹ fẹ́ àfámìlì ẹ̀ dúró pé mi ò lè fi ọmọ àwọn ọdún orí ìpínlẹ̀ kì í ṣe tó bóyá alájọsọ so bàràbàrà gbọ́mọ yẹn káàkiri ṣe gbogbo ẹ̀ látọ̀ bá yẹ pé bí èyí ẹ̀ plus mo gbọ́mọ yẹn lọ fún àbàbẹ́ so níta mo ṣàtúnwò wá àwọn àbáyọ láti ètè fìdí ara mi láti tọ́jú ara mi mo ṣàlọ sọ́dọ̀ ìrìn ọ̀kan mo lọ́bẹ̀ nìyẹn ṣiṣẹ́ nǹkan tó wà láàrin mi àti ẹni tí mo lọ bá iṣẹ́ yẹn ni pé tí mo bá bóun ṣiṣẹ́ bíi méjì nígbà yẹn tí mo bá bóun ṣiṣẹ́ bíi méjì òun kí n máa gba sálárì àti kẹ̀kí òun kí n máa fún àbí kó n bá mi máa tọ́jú mi kí n máa lọ sí iṣẹ́ torí mo ní iṣẹ́ ẹ̀ẹ́dẹ̀sà lọ́wọ́ mo kọ́ díẹ̀díẹ̀ wọ́n rò pé tó bá mi ṣe iṣẹ́ ẹ̀ẹ́dẹ̀sà yẹn tí mo bá mọ̀ tó bá ra mi iṣẹ́ fún mi ó pè mí ju kí n máa gba sálárì lọ mo ṣáà gbọ́ láti máa bá wọn ṣiṣẹ́ láti máa ti bá wọn dáná lé báwọn tó lè ṣe after them máa lọ sí ibi iṣẹ́ ìgbà tó yá láàrin oṣù mẹ́ta ènìyàn kan change pé òun ò tiẹ̀ jẹ́ kí n lọ kọ́ṣẹ́ mọ́ nígbà tó yẹ pé wọ́n kàn jẹ́ kọ́ máa lò ní wọn fẹ́ ṣe nǹkan kan mo ṣáà rìn pé kí n lọ gbélé along the line kí n má fọ̀rọ̀ gbẹ̀ ọmọ ẹni yẹn ọkùnrin ọjọ́ ojú mi nọ́mbà yẹn because time tí wọ́n sọ yìí bí wọ́n ti rẹ̀ bí 19 so ọmọ ẹni yẹn tó ti wá dàgbà lọ́kùnrin yàtí yẹn ò turn up ìgbà tó wà sọ fún wọn wà pé màmá tí wọ́n mọ̀ pé ẹ̀ lè ṣe nǹkan kan fún mi wọ́n á kẹ́ ẹ fi ń sílẹ̀ kí n máa bá tèmi lọ kí n wá ìrànlọ́wọ́ mi síwájú láyé àwọn ẹ̀sìn máa sọ fún wọn pé òun ò ní kí mi máa lọ ṣùgbọ́n kí mi bá lọ tó lè máa wọnú ilé wọn èmi ni màá dáhùn fún wọ́n ní ìjà ẹ̀ dájì mi ìdẹ̀ lẹ́yìn tí mo lè fọwọ́ ayé mi lò mi ì léyàn kankan ọ̀dà mi tí mo lè fọwọ́ ayé rẹ̀ wọ̀ kò rí ìjà rẹ̀ òde tó yóò rí ìdílé wọn. Hello sir. Àkọ́kọ́ ẹ ní ìṣẹ́jú kan sí lórí ètò yìí mà nígbà tẹ́ sọ fún ìyá pé ìyá yẹn pẹ́ fẹ́ máa lọ ìyá yẹn ní kẹ́ wọnú ilé ìpè kíni mà. wọ́n sọ pé ìgbà tí mo sọ pé mo fẹ́ pé tó bá ti mọ̀ pé àwọn ò lè ṣe nǹkan tá a jọ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́mi wípé kí n máa lọ ìyá yẹn náà ti sọ fún mi pé tí mo bá fi lè lọ tó lè bá wọnú ilé àwọn èmi lèmi máa dáhùn fún so dígbà tó yẹ pé wọ́n fẹ́ jẹ́ kí n lọ. bóyá mo ń gbọ́ báyìí ẹni ìṣẹ́jú kan sí wọn. ẹ̀sùn láàárín mo tún wá lọ bí oko ọdún kan lọ́dọ̀ wọn èyí ibi iṣẹ́ mi lè lọ mọ́ èyí kí n kúrò wọn ò jẹ́ n kúrò wọ́n dẹ̀ fi yé mi báwọn oníwọ̀n kan táwọn fẹ́ ṣe fún mi ní ìdílé tí mo fẹ́ lọ fọ̀rọ̀ wọn lọ. so láàárín méjì ẹ̀ ni ọmọ wọn ọkùnrin ìyá yẹn bímọ mẹ́rin ọkùnrin yẹn kò pé lọ́ọ̀ nínú ọmọ yẹn ó jù mí lọ dáadáa. so láàárín ẹ̀ ó wá gbèsè wá bá mi nìyẹn pé kí n jẹ́ kí èmi àtòun máa fẹ́ra pé gbogbo nǹkan tí wọ́n mi òun náà ò lè ṣe yẹn ìlú pólísì mi wá ṣe fún mi ibò wá jẹ́ kí n padà sí skul. ṣẹmọ̀ mo wá wò títí pé kò sọ́nà àbáyọ kò dẹ̀ fẹ́ anybody tó lè ràn mí lọ́wọ́. kí wàá lè ṣe kí ló ṣe. mọ dádì rà. kí wàá ló ṣẹlẹ̀. so dádì mo bá gbà fún mi ìmú òfin ẹ jẹ dádì mo lóyún o. kí wàá ló ṣẹlẹ̀. nígbà tí mo wá bí ọmọ yẹn náà àwọn náà bá ní ọmọ làwọn fẹ́ abatúgbọmọ gbogbo bàràbàrà ẹ̀ ṣá dádì títí bí mo ṣe máa ń sọ̀rọ̀ yìí nìkan
mo ṣáà try láti travel kúrò nílùú yìí lọ sí àwọn Arab country nígbà tó gbọ́ kó tó wọ́n gbọ́ àti ìpínlẹ̀ àti ìjọgbọ́ pé mo lọ wọ́n wà pé àyè táwọn ti rò pé ẹbí tá ló yẹn le ìrẹ́lí túmọ̀ ní tí mo rí mo fẹ́ lè fi dáàdì mi kọ́ bá mi fi là nǹkan sílẹ̀ ní Nàìjíríà ìgbà tí mo máa dé dáàdì mi ò ra anything wọ́n ti náwó mi jẹ. So nígbà tí mo dé kò sí anybody tó mọ anything tó ní mi sọ fún mi sọ anything fẹ́ ibẹ̀ anybody. Bàbá wọn bóyá wọn wà lọ́wọ́ mi wọ́n káwọn ọmọ mi padà wá bá mi. Òun káwọn ọmọ yẹn dé ẹrù yẹn pọ̀ lọ́wọ́ mi tó pé mi mọ̀ ọ̀rọ̀ tí wọ́n lè ṣe. The only thing tí mo rí ní ìrora tí mo mú dé mo sáré lọ fún ìyẹn ra ilẹ̀ kan síbi kan. Even níbi ilẹ̀ ẹ̀bọ ni mo wà nísìnyí tí mo wá gbé mo ṣojú lójú méjì yẹn. Kí lẹ fẹ́ lórí ètò ìmọ̀? Ṣá? Kí ni nǹkan tẹ́ fẹ́ lórí ètò yìí? Ìgbọ́ kan tẹ sọ̀fà. Kí ni nǹkan tẹ́ fẹ́ tẹ́ ṣe pè sórí ètò ìmọ̀? Ṣé mo wá wò pé ṣé bí màá ṣe máa bùkọ́ sọ́yìn tí wọ́n padà wá pa àwọn ọmọ yẹn kó lọ́dọ̀ mi èmi nìkan ni mo wá dá ń gbé ṣe yìí. Ṣé mo rò pé ṣé bí màá ṣe wá wà títí láéláé lélẹ̀? Àkọ́kọ́ nìyẹn. Then àwọn ọmọ yẹn ìkọ́nù wọn wọ̀ jẹ́ kí ní access kọ̀ọ̀kan sí rárá. So dáàdi ìwọ̀n mo ṣe ní kẹ́ advice mi lórí ọ̀rọ̀ ayé mi fún ara mi. Báyìí àti lórí ọmọ tí wọ́n jẹ́ kí ní access kọ̀ọ̀kan sí yẹn. Ṣé àkọ́bí yín yẹn ni ẹ̀ ní access sí abẹ́lẹ̀ kejì? Second born mi ni mi ò ní access sí àkọ́bí mi ti wọ yunifásitì ìṣe. So ìyẹn nǹkan ló jẹ́ kí ní access láti máa lọ sọ́dọ̀ yẹn. Ta ló ràn yẹn ní láti lọ máa wò ó. But second one yẹn mi ò ní access sí wọn ọ̀gbà. Ta ló ràn yẹn ní school mà? Padà ṣá. Ta lẹ́ni tó ràn yẹn ní school yẹn àkọ́bí yín? Àwọn fámìlì bàbá ẹ̀ ní ìjà. Ẹ ṣáà ń rí yẹn ti àbí? Mo máa ń rí yẹn pé yẹn máa ń pè mí. Kí ni èjì ẹlẹ́ẹ̀kejì yẹn ń sìn? Ṣá ìyẹn ó lè ṣe pé 15 years ni ṣá. Ṣọ́kùnrin ni àbóbìnrin? Ọkùnrin ni ṣá. Ṣé fóun wà lọ́wọ́ ẹ̀? Ní ìmọ̀ wọn kan gbà kí wọ́n kí ní access sí ni ní ìmọ̀ bí wọ́n wà lọ́wọ́ ṣá. Kí ni tí ẹ fi ní access sí ọmọ yẹn kí ni ìdí kí ló fà á? Ní ìgbà tó wá kó wọn gbà yẹn tó ń gbà tí mo ti padà dé tí kò sí nǹkan kan bẹ̀rẹ̀ tí mo ní náà tí mo rà sí manager mi. So mo lọ ṣe bí àwọn ṣe bí sọ pé láti fi support ara mi. So wọ́n ṣàgbọ́ pé ẹ̀rín tó travel tó tún wá lọ ṣe bí sọ pé báwo ló ṣe jẹ́ so wọ́n ti school gbọ́dọ̀ tó wá kó wọn gbà yẹn. Ẹ mọ̀ tí màá sọ fún yín mà. Ẹgẹ́ bí nǹkan tí máa ń sọ lórí ètò yìí kí bàbá tàbí ìyá kan má ní access tí ọmọ tán bá bí òfin kòrò ojú sí ṣọ́rọ̀ mi ti yé yín mà òfin kòrò ojú sí. Màá dẹ̀ sọ fún ẹ̀yin ẹbí àti ará ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n á gbọmọ lọ́wọ́ obìnrin wàá gbọmọ lọ́wọ́ obìnrin bóyá fámílì ọkọ ẹ gbọmọ lọ́wọ́ obìnrin bóyá wọn náà tó jọkọ náà láì ṣubú ńléèwé wọn náà mọ́mọ́ ọgbà kó lọ́wọ́ ìyàwó ẹ̀ náà ló ń bá tọ́jú ọmọ yẹn wọn kì í ná búrẹ́dì yẹn ìyàwó ẹ̀ ló ń bá tọ́jú ẹ̀ ó bẹ́tà kó jẹ́ kó ní access sí ọmọ sì máa padà sọ́dọ̀ ìyá wọn kì í ná búrẹ́dì yẹn gbogbo tó ń ṣe yẹn pé ẹyin òun gba wájú òun gbẹ̀yìn bóyá ìyá wọn ṣe ẹ̀ lọ́nà kan tàbí lọ́nà míì bóyá ó ṣe kankan tó dùn ẹ́ tó wá torí ìyẹn tó ní ènìyàn kò fojú ka àwọn ọmọ yìí mọ́ òun tanra rẹ̀ jẹ ni ìjọ tó bá rí fóònù nọ́mbà ìyá wọn mọ́jìntì wọn á pe ìyá wọn á dẹ̀ lọ sọ́dọ̀ ìyá wọn kódà wọn ò ní sọ fún ẹ arábìnrin ẹ mọ̀ dára tiyín láàmú tí màá sọ lélẹ̀ máa jèrè àwọn ọmọ yẹn ẹ̀yin náà wọ́n bá tọ́jú àwọn ọmọ yẹn ṣe mọ̀ pé afẹ́ burú díẹ̀ láfíríkà àbí bẹ́ẹ̀ kọ́ ẹ lè gbé ìgbésẹ̀ lábẹ́ òfin dandan ni kẹ́ ẹ ní access ọmọ yín ṣùgbọ́n lọ́pọ̀ ọgbà nígbà míì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá dàbí èmi o àwọn ìgbésẹ̀ kan wà ó nílò àti darẹ̀ láàmú kankan torí pé iṣẹ́ ẹbọ ọ̀dọ̀ wa ni wọ́n á ṣe padà wá ọmọ yìí ó ṣe padà wá sọ́dọ̀ ẹ pàápàá jùlọ ìwọ tó jẹ́ ìyá ìtẹ́mi ó sọ fún yín lélẹ́yìí ẹlẹ́ẹ̀níyà ṣùgbọ́n ẹ ní bàbá àbí ṣé Christian ní àbí Muslim. Muslim lọ́wọ́ dádì mi bọ̀ tèmi ti convert to Christian. Christian ṣàníyín báyìí àbí. Bẹ́ẹ̀ ni sọ. Kò yẹ kán ṣe sọ fún yín pọ̀rọ̀ yín fi àdúrà mà kò yẹ kán ṣe sọ yẹn fún yín wípé ọ̀rọ̀ yín ó ń fi àdúrà gidi kò yẹ kán ṣe sọ yẹn fún yín mà nípa ọ̀rọ̀ ìbùjókòó kò yẹ kán ṣe sọ yẹn fún yín ẹ ti wà late 36 nsìn àbí bẹ́ẹ̀ kọ́ mà pé iná búrẹ́dì ẹ máa rì má rè ẹ sì kéré ẹ rì má rè ṣùgbọ́n ibi tí prayer point yóò lọ sí ni pé wọ́n lọ́n bó o tún ní ṣe ní ṣí nọ́mbà mú bó o ní wọ́n ṣe ní fi owó tàn yín bó o ní bó o lẹ́sẹ̀ kájú ọ̀kánjú ayín kò dẹ̀ sí ẹ ti kọ́lé báyìí
ìtọ́ta yín ò fi lè bọ́ sọ́wọ́ ẹ̀ ní bọ́ sọ́wọ́ o ìníkẹ́ ẹ̀ mójútó iṣẹ́ yín kó mọ̀ jẹ́ pé owó kan wọ́n fi tàn yín tẹ́tù á lọ bọ́ sọ́wọ́ ẹlòmíì náà tí wọ́n tún wá mọ̀ kà fún yín tó rọrùn yín ọ̀nà yín sì jẹ́ inú ayé ẹ̀ sì kéré ọlọ́run ti bò yín láṣìírí inú ilé ara yín lẹ́wà ẹ wá mójútó iṣẹ́ yín dáadáa ẹ mójútó iṣẹ́ yín dáadáa ẹ jọ̀ọ́ ẹ mọ̀ náwó gẹ́n tó jẹ́ elébi tí ọ̀dọ̀gbọ́n gba ìwé ilé lọ́wọ́ yín tí ó ta lé mọ́ yín lórí ẹ mọ̀ tún rìnrìn àjò bọ́ sọ́wọ́ elébi tí ó tún máa re yín jẹ só ti yé yín mà ẹ tó kájú ọ̀kánjú ẹ̀ ṣùgbọ́n kí ẹ tó ṣe yẹn ẹ rí i pé yìí náà ti dá a láàyè ara ti yín mà o tó bá dẹ̀ ṣe é ṣe married man náà lẹ rí àdàkẹ́ ìjókòó ara yín jẹ́ ẹ mọ́ lọ dalẹ̀ ó ń lérú o sọ̀rọ̀ mi ti yé yín o ẹ mọ́ fi kanra pé ọkọ one ọkọ two ẹ mọ́ lọ fi kanra yẹn lọ dalẹ̀ onílérú ẹ ti kọ́lé etí yín kákẹ́mi balẹ̀ yẹn ẹ rọra jókòó ara yín jẹ́ inú ilé yín yẹn ni business yóò máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ rọra ní adé orí kan tó kájú ọ̀kánjú ẹ̀ tó bẹ̀rù gbésí ayé ẹ̀ tó rí èèyàn bí ṣé mò ń sọ̀rọ̀ tó bá kọjú sí kẹta tó bá kọyìn sí kẹta tó bá kẹyìn nìkẹ́ tó ara yín pa ẹ mọ̀ bọ́ sọ́wọ́ àwọn gódìgà tá a gbàwé lé lọ́wọ́ yín mò ń pariwo fún yín wọ́n kún ta o wọ́n kún ta o ẹ kájú ọ̀kánjú ayín o ẹ kájú ọ̀kánjú ayín o kéde ẹ̀sọkùnrin gan ló kàn lọ́rọ̀ yín sìn báyìí ẹ̀yin náà ẹgbẹ́tẹ̀ gbádùn lé ayé díẹ̀ tó ti yé yín ẹ lè kọ́ companion láti bẹ̀ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ lè fẹ́ra yín ṣé ẹ gbọ́ mi arábìnrin tèmi ó sọ fún yín tèmi nìyẹn ṣùgbọ́n mo kàn bẹ̀yìn lẹ́bẹ̀ kan ẹ mọ̀ lọ dalẹ̀ onílérú ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ètí máa bẹ̀yìn nìyẹn torí ẹ lè bọ́ sọ́wọ́ mi tó máa láìkì yín ìfẹ́ yẹn wàá bọ̀ lójú ó lè lọ gbé yín báyà lé ẹnu lé ẹ̀yin náà wàá sọ pé ẹ ti rọ́kọ mo ró ń díyà gbogbo ìyàtẹ̀ ti jẹ sẹ́yìn ẹ tí ó sọ fún yín lélẹ̀ ẹ mọ̀ dán wo tèmi ó sọ fún yín tèmi nìyẹn o. lórí ọ̀pọ̀lọpọ̀ single mother tẹ́ ẹ bá ti ríbi tó tutù dáadáa ẹ kọ́kọ́ mọ sa àwọn àbílú bú kan lu ìyáálé yẹn náà ní míì tó bá jẹ́ ìkà nínú yín tójú yín ti dá ọkọ tẹ́ ẹ fílẹ̀ ti ṣe yín bí ọṣẹ ṣe é ṣojú ẹ tí àwọn òpin ọkùnrin tẹ́ ẹ bá gbámú sìn yóò mọ̀ pé Jésù èso ọmọ Nàìjíríà